o ẹ̀yin ènìyàn mi nílé lóko lájò lókè òkun. Ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire. Níbikíbi yòówù tí ẹ bá wà, ìròyìn ayọ̀ rèé o. A ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀rọ ìgbàlódé nì tí a pè ní Zoom, ní èyí tí a ó máa ṣe fún àwọn ọmọ wa tí wọ́n fẹ́ kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá. Àǹfààní yóò wà fún ẹni tó bá nífẹ̀ẹ́ láti kọ́ bí wọ́n ti ṣe ń kọ èdè Yorùbá, bí wọ́n ti ṣe ń kà á àti bí wọ́n ti ṣe ń sọ. Abala méjì ni ètò yìí yóò pín sí. Àkọ́kọ́ fún àwọn ọmọ ọlọ́dún méjì títí dé ọdún mẹ́fà. Àwọn yẹn ìdánilẹ́kọ̀ọ́ wọn yóò máa wáyé ní ọjọ́ Sátidé, èyí tí à ń pè ní ọjọ́ àbámẹ́ta. Bákan náà pẹ̀lú àwọn ọmọ ọdún mẹ́fà sókè, ìdánilẹ́kọ̀ọ́ wọn yóò máa wáyé ní ọjọ́ Àìkú, èyí tí ń ṣe ọjọ́ Sunday. Àǹfààní wà fún yín láti fi orúkọ sílẹ̀ láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí nípa títẹ ìwé ránṣẹ́ sí wa lórí, àti ẹ̀yin tí ẹ bá fẹ́ tún kàn sí wa lórí ẹ̀rọ WhatsApp nọ́mbà wa. Òun nìyí: ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2020 ní àkọ́kọ́ ètò yìí yóò máa wáyé. $10 ni fún wákàtí kan lórí ètò, èyí tí à ń pè ní $10 per hour. Ẹ jẹ́ ká gbìyànjú láti tọ́ ọmọ wa, láti kọ́ ọmọ wa ní àṣà àti èdè ilẹ̀ wa. Wọ́n ní ẹni tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ni, àbí kí ni mo ti wí? Ó yá, ẹ wá darapọ̀ mọ́ wa, ẹ wá kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá. Ẹ ṣé. Òun lẹ gbọ́ yẹn o. Ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ní ọjọ́jọ́ Sátidé àti ọjọ́jọ́ Sunday, níbi tí a ó ti máa mú ètò ẹ̀kọ́ èdè Yorùbá wá sí ojú ìwòran yín. Èmi ni tiyín ní tòótọ́, olùkọ́ èdè Yorùbá yín, Ọ̀gbẹ́ni Adéníyì Òdùfuyè. A ó máa retí yín o. Ẹ ṣé púpọ̀. Àwa lọ́mọ akẹ́kọ̀ọ́ Yorùbá, ká múra ká gbé àṣà wa ga, ká gbogbo Yorùbá ga, ká gbé wa Yorùbá ga. Yorùbá gbayì ó gbẹ́yẹ, Yorùbá 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 gbayì ó gbẹ́yẹ. Tó, ẹ káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá. Èmi ni olùkọ́ yín ní tòótọ́, Ọ̀gbẹ́ni Adéníyì Òdùfuyè. Tí a máa pín iṣẹ́ wa òní sí. Ní àkọ́kọ́, a máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ tí a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá. Èyí ni ti bí a ti ṣe lè máa kọ álífábẹ́ẹ̀tì, kí la ti ń pè òǹkà ní èdè Yorùbá láti 1 títí dé 100. Ṣùgbọ́n màá mú wá sí ìrántí fún wa lónìí àwọn ohun tí a ti ṣe tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí òǹkà ní èdè Yorùbá láti 1 títí dé 20, àti òǹkà ní èdè Yorùbá láti ní mẹ́wàá láti 1 títí dé 100. Lẹ́yìn èyí, a ó wá sọ̀rọ̀ lórí fọ́múlà tí a gbé kalẹ̀ láti fi máa ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí. Ṣé ẹ̀ ń gbọ́ Yorùbá mi báyìí? Bẹ́ẹ̀ni sà. Àwọn ẹbí Dòsùnmú. Bẹ́ẹ̀ni sà. Fún àǹfààní yín, màá gbìyànjú láti ya ọjọ́ kan sílẹ̀ fún yín, ṣùgbọ́n mo fẹ́ kẹ́kọ̀ọ́ máa darapọ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ ti eléyìí tí à ń ṣe lọ́wọ́ yìí, láti fi lè jẹ́ kí ẹ mọ bí a ti ṣe bá ìdánilẹ́kọ̀ọ́ wa lọ sí. Ṣé ọ̀rọ̀ mi yé yín bẹ́ẹ̀ yẹn? Olúwa nífẹ̀ẹ́ mi.
Karima. Báwo ni o, ṣàlàáfíà ni o? Farida ńkọ́, ṣàlàáfíà ni? Tó gbogbo ẹ̀yin tó kù náà ẹ jẹ́ ká kí àwọn ẹbí Dòsùnmú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa pé ẹ káàbọ̀ o. Ó yá ẹ sọ bẹ́ẹ̀ o. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Àwọn náà ti dá yín lóhùn, wọ́n ní ẹ ṣé o. Ẹ ṣé o. Tó láì ní gbára wa ní àkókò púpọ̀, ẹ jẹ́ kí a kọ́kọ́ bẹ̀rẹ̀ láti orí. Ṣé mo rò pé ẹ ṣì rántí fọ́múlà tí a fi ṣe òǹkà ní èdè Yorùbá ní ọ̀sẹ̀ tó kọjá, ní èyí tí a sọ nípa kí ni mo pè lé. Kí ni mo pè lé? Ta ló lè rán mi létí ohun tí lé jẹ́? Lé. Ṣẹ́gun ó yá. Plus. Dín. Démiládé. Minus. That's good. Ó ṣe ọmọ dáadáa. So ní báyìí ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ nípa láti mú wá sí ìrántí wa òǹkà ní èdè Yorùbá láti 1 títí dé 20. Àtúnṣe òǹkà ní èdè Yorùbá láti 1 títí dé 100 ká tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe fọ́múlà yẹn. Lẹ́yìn tá bá ṣe fọ́múlà yẹn tán, a wá bẹ̀rẹ̀ lórí ìdánilẹ́kọ̀ọ́ tí ó yẹ ká ṣe ní ọ̀sẹ̀ yìí ní abala kejì, ní èyí tí ó já sí álífábẹ́ẹ̀tì aláwòrán tí a fi máa mọ bí a ṣe máa pe àwọn àwòrán àwọn ohun tí a máa ṣe àfihàn ẹ̀ fún yín ní ìgbàkígbà tí ẹ bá rí wọn. Ó yá o, ẹ láti sílẹ̀ o. Ẹni tó bá ní ìwé lọ́wọ́, ẹ mú ìwé yín dání kí ẹ máa kọ àwọn ohun tí ẹ bá rí yìí sílẹ̀. A máa bẹ̀rẹ̀ láti òǹkà ní èdè Yorùbá 1 títí dé 20. Ẹ lè pa ẹ̀rọ máikrófóònù yín o. Ẹ pa ẹ̀rọ agbóhùn síta yín. Ẹ ṣé. Akẹ́kọ̀ọ́ Yorùbá ká múra ká gbé àṣà wa ga, ká gbogbo Yorùbá ga, ká gbé wa Yorùbá ga, Yorùbá gbayì òbẹ́. Yorùbá 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 gbayì òbẹ́ yẹn. Ẹ káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá. Èmi ni olùkọ́ yín ní tòótọ́, Ọ̀gbẹ́ni Adéníyì. Ẹ káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀kọ́ èdè Yorùbá. Lónìí, ohun tí a ó máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ ni òǹkà ní èdè Yorùbá. Kí ni mo ti pè ó? Òǹkà ní èdè Yorùbá. A ó ṣe òǹkà ní èdè Yorùbá láti 1 títí dé 20. Ó yẹ ẹ máa pè tẹ̀lé mi. 1 ọ̀kan. 1 ọ̀kan. 2 èjì. 2 èjì. 3 ẹ̀ta. 3 ẹ̀ta. 4 ẹ̀rin. 4 ẹ̀rin.
5 àrún 5 àrún 6 ẹ̀fà 6 ẹ̀fà 7 èje 7 èje 8 ẹ̀jọ 8 ẹ̀jọ 9 ẹ̀sán 9 ẹ̀sán 10 ẹ̀wá 10 ẹ̀wá 11 ọ̀kànlá 11 ọ̀kànlá 12 èjìlá 12 èjìlá 13 ẹ̀tàlá 13 ẹ̀tàlá 14 ẹ̀rìnlá 14 ẹ̀rìnlá 15 àrúndínlógún 15 àrúndínlógún 16 ẹ̀rìndínlógún 16 ẹ̀rìndínlógún 17 ẹ̀tàdínlógún 17 ẹ̀tàdínlógún 18 èjìdínlógún 18 èjìdínlógún 19 ọ̀kàndínlógún 19 ọ̀kàndínlógún 20 ogún 20 ogún tó níbí. Ìyẹn ni ìlànà àkọ́kọ́ lórí òǹkà ní èdè Yorùbá. Ní báyìí ẹ jẹ́ kí a wá wo òǹkà ní mẹ́wàá mẹ́wàá. Àwa lọ́mọ akẹ́kọ̀ọ́ Yorùbá. Tó èdè Yorùbá lóǹkà ní mẹ́wàá mẹ́wàá. Kí ni mo ti pè o? Òǹkà ní mẹ́wàá mẹ́wàá tí àwọn onígẹ̀ẹ́sì a máa pè ní counting in tens. Ní ọ̀gbọ́ counting in tens. A ó mú láti ọ̀kan títí dé igba. Láti ọ̀kan títí dé igba. Lónìí ìta máa mú ni láti ọ̀kan títí dé ọgọ́rùn-ún. Ọ̀kan títí dé ọgọ́rùn-ún gẹ́gẹ́ bí a ṣe ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá. Ó yá o, ẹ fetí sílẹ̀ kí ẹ sì fi ojú sí àwọn ohun tí mo fẹ́ máa ṣe àfihàn fún yín. Ọ̀kan, ẹ̀wá, ẹ̀wá, ogún, ogún, ọgbọ̀n, ọgbọ̀n, ogójì, 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 àádọ́ta, àádọ́ta, ọgọ́ta, ọgọ́ta, àádọ́rin, àádọ́rin, ọgọ́rin, ọgọ́rin, àádọ́rùn-ún, àádọ́rùn-ún, ọgọ́rùn-ún, ọgọ́rùn-ún. Lórí ibi tí a máa dá dúró dé nìyẹn lónìí. Nísìnyí ẹ jẹ́ kí a wá wo bí a ti ṣe àgbéyẹ̀wò ẹ̀ láti kọ sílẹ̀ ní fọ́múlà tí a lò ní. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Olùkọ́ gbàtẹ́sọ́ Bẹ́ẹ̀nsà. àgbọ́ ìgbà tẹ́ ṣe òǹkọ́ ní mẹ́wàá mẹ́wàá o.
ẹ gbọ́ kẹ̀. Gbọ́ unless táwọn èmi ò. Ẹ gbọ́ ṣé gbogbo yín lẹ gbọ́ tó ní mẹ́wàá mẹ́wàá. Okay, so we something to point at it. Òǹkà ní mẹ́wàá mẹ́wàá ṣé gbogbo yín gbọ́ àbí ẹ gbọ́? Something to Àbọ̀. at it. Àbọ̀. Wọ́n gbọ́. Ó yá ẹ jẹ́ ká tún ṣe, ẹ jẹ́ ká tún òǹkà ní mẹ́wàá mẹ́wàá yẹn ṣe. Pay attention, Sha. Is this cousin? Shh, pay attention. Tí àwọn onígẹ̀ẹ́sì á máa pè ní counting in tens. Ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn? À ń gbọ́ sí. Ó yá ẹ fetí sílẹ̀. Ní ọ̀gbọ́ counting in tens. A ó mú láti ọ̀kan títí dé igba. Láti ọ̀kan títí dé igba. Ó yá o. Ẹ fetí sílẹ̀ kí ẹ sì yọjú sí àwọn ohun tí mo fẹ́ máa ṣe àfihàn fún yín. Ọ̀kan, ẹ̀wá, ẹ̀wá, ogún, ogún, ọgbọ̀n, ọgbọ̀n, ogójì, 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 àádọ́ta, àádọ́ta, ọgọ́ta, ọgọ́ta, àádọ́rin, àádọ́rin, ọgọ́rin, ọgọ́rin, àádọ́rùn-ún, àádọ́rùn-ún, ọgọ́rùn-ún, ọgọ́rùn-ún. Ṣé gbogbo ala ti gbọ́ dáadáa bẹ́ẹ̀ yẹn? Ṣé gbogbo ala ti gbọ́ dáadáa bẹ́ẹ̀ yẹn? Bẹ́ẹ̀ni sọ. Aha. Nísìnyí ẹ jẹ́ kí n wá tún rán wa létí bí a ṣe àwọn méjì péré ló dàbí pé wọ́n gbìyànjú fọ́múlà tí ìlànà tí mo gbé kalẹ̀ fún yín láti fi máa kọ kínní Olúwatóbi àti Démiládé pẹ̀lú Ṣemílóore ó dàbí pé Ṣemílóore náà ó ṣe dáadáa lórí ẹ̀ ṣùgbọ́n màá ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan sí kí a tó tẹ̀síwájú. Lé mo ní pé addition la pè yẹn ìyẹn àròpọ̀ mo dẹ̀ sọ pé dín ìyẹn jẹ́ àyọkúrò tí ẹ̀ ń pè ní minus àbí subtraction. Ṣó ń yé yín sìn? Mo wá sọ pé níwọ̀nba ìgbà tí a ti mọ ọ̀kan títí dé ogún tí a sì ti mọ òǹkà ní mẹ́wàá mẹ́wàá wa títí dé ọgọ́rùn-ún ká bẹ̀rẹ̀ sí ní máa yẹ̀wò láti 14 rárá ẹ jẹ́ ká mú láti 15 mo ní tí o bá fẹ́ wá 15 jáde ohun tó máa ṣe ni pé òǹkà karùn-ún tó wà níwájú nọ́mbà karùn-ún tó wà níwájú èyẹn ni ogún 20 èyí tí ó túmọ̀ sí ogún òun ni a máa fi ṣe eléyìí láti gbé e jáde. Mo ní kẹ́ gbàgbé nípa ìṣirò
Permit me to speak English to you people now so that you can get it once and for all. Forget about your normal mathematics. This is not mathematics. It's just a formula. So forget about 15 away from blah, blah, blah. That's not, you don't have any issue with that, but just follow this formula. If you follow this formula, it will be more easier for you to understand it. So you take away 15 from 20, that gives you what? What does that give you? -5. 5. Forget about -5. If you keep on saying -5, you won't understand it. I said, forget about maths. This is not maths, it's a formula. Do you understand? It's not mathematics, this is formula. Forget about maths, forget -5, leave for -5 or +5, leave that. Just follow this formula. So when you take away 15 from 20, you have 5. And 5 is what? Aaron. Now, we know that this one, 5 is Aaron, Ogun is 20. So now, you now bring forward that 5, and that will be Aaron dín lógún, which is Aaron. Under Aaron, you have 5. Are you getting me? D is minus. You have that minus there, and Ogun is 20. And that goes back to what I gave you. 5 away from 20, that gives you what? That's what? That's 15, which is Aaron the Logun. Can you see that formula? Is there anything that you don't understand? Just let me know. Now, the same method you apply to 16. I'm saying this in English so that you'll be able to understand perfectly the formula. Once you understand it, that's all. You can do it up to 200. So you still work with that 20. Do you understand? And 20 is Ogun. So if you take away 16 from 20, that gives you what? What will that give you? 4. 4. And 4 is what? Aaron. Aaron. Now, your answer will be Aaron. No. Aaron dín lógún. That is it. So that's it. Aaron 4 minus 20. That is what? 16. It's as simple as that. The same method you apply to 17, 18, 19. Then you now arrive at 20. Now, 21. God bless you. That is it. You still work with Ogun, which is 20. And that one is what? You know, you are working with 20. 20. And that 20 is Ogun. So now, if you now remove 20 from 21, you have what? What do you have?
1. And 1 is ọ̀kan. You are getting it now. Just pay attention. You will understand it. It's very simple. Now, you will now bring this forward, this ọ̀kan forward, and that gives you ọ̀kan lé lógún, which is 120 plus 20 plus 20, which gives you what? Equals to 21. 21. God bless you. That is it. So the same method you apply to 22, 23, 24. When you get to 25, it changes, and it changes to what? You work with, what will you work with when you get to 25? 30. Ọgbọ̀n, that's 30. God bless you. Thank you very much. So when you get to 25, you work with ọgbọ̀n. You work with 30, and like I said, we already know, yes, you are right. For benefit for those that do not understand, so that they can get it. Ọgbọ̀n. Can you see that? So now, if you take away 25 from 30, that gives you what? 5. 5 is àrún. So that's 5. You now look at it, you bring it forward, and that gives you what? Àrún dín lọ́gbọ̀n, which is 5 minus, that's away from 30, that gives you what? 25. Simple. The same method you apply to 26, 27, 28, 29. When you get to 30, you continue. 31, you apply the method that you applied on 21 to that 31 as well. Do we understand? Show ye wa. Bẹ́ẹ̀ni sir. Ẹni tí ò bá yé kó jẹ́ kí n mọ nǹkan tí ò bá yé òun bẹ̀ o. Ká tó lọ fún ìsinmi nísìnyí, ká tó wá padà lẹ́yìn yẹn a ṣe nǹkan kan lórí iṣẹ́ yìí mọ́. Nǹkan tẹ́kọ̀ọ́ máa ṣe fún mi ní wípé ẹ máa kọ láti ọ̀kan yẹn. Ṣé ń gbọ́ mi? Láti ọ̀kan títí dé 100, ẹ kọ sínú ìwé, ẹ wá ya àwòrán ẹ fi ránṣẹ́ sí mi lórí WhatsApp. Ṣé gbọ́ Yorùbá mi? That's going to be your homework. You are going to write for me 1 to 100, applying this method. When you finish writing, you now do what? Take a screenshot of it, send it to me through your parents' WhatsApp number. Understood? Ẹ̀yin Dòsùnmú. Bẹ́ẹ̀ni sà. Ẹ̀yin ọmọ Dòsùnmú, ṣé ó yé yín? Ṣé yẹn yé yín? Ó yé yín àbí? Àbí. Ẹ bá wa àwọn ọmọ Dòsùnmú. Mo mọ̀ pé ó yé yín, ta ni kò yé nú yín, ẹ jẹ́ kí n mọ̀ ká tó lọ fún ìsinmi. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ṣe nǹkan kan fún mi, ẹ̀yin òbí wa. Ẹ láti sílẹ̀, ẹ máa gbìyànjú láti máa sọ Yorùbá pẹ̀lú àwọn ọmọ yìí. Ẹ jọ̀ọ́, ẹ máa bá àwọn ọmọ yìí sọ èdè Yorùbá kó lè bá ràn wọ́n lọ́wọ́
wọ́n gbọ́ ni wọn ò gbọ́, ẹ máa tẹ̀ mọ́ wọn létí. Tó bá yá, àwọn náà á súnrakì láti rí pé àwọn náà gbìyànjú láti máa sọ. Nígbà tó bá béèrè nǹkan lọ́wọ́ mi tí mi bá ti dá ẹ lóhùn, kí náà ń pe eléyìí ní Yorùbá, tó bá ti mọ̀ ó gba nǹkan náà nìyẹn. Ọmọ náà ńgbà tó bá yá, òun fúnra ẹ̀ á tiraka, á gbìyànjú láti rí wípé òun fúnra ẹ̀ mọ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin òbí ni mo bẹ̀ o, kí iṣẹ́ olùkọ́ kó lè bá yọ dáradára. Ṣé gbọ́? A gbọ́ o. Ẹ ṣé mo dúpẹ́. Tó ibi tí a máa fi àdàgbà ti ìdánilẹ́kọ̀ọ́ yìí rọ̀ sí ni. Tó bá di aago 6 gẹ́gẹ́ bí ti àwa ilẹ̀ adúláwọ̀, ẹ̀yin ti ìlú òyìnbó, ìyẹn aago 1 nìyẹn, a padà fún abala kejì lórí ìdánilẹ́kọ̀ọ́ ti èdè Yorùbá yìí. Ìyẹn ni ohun tí a máa ṣe álífábẹ́ẹ̀tì aláwòrán tí ẹ fi máa mọ àwọn àwòrán nǹkan kí nǹkan tẹ́ ẹ bá rí, ẹ fi mọ̀ pé eléyìí là ń pè ní aṣọ, eléyìí là ń pè ní ajá, eléyìí là ń pè ní bàtà, eléyìí ni wọ́n ń pè ní díngí, nǹkan tó ń pè ní ìlùré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kó má bàa jẹ́ àjòjì sí wa. Ṣùgbọ́n tá a bá rẹ́ni tó ní ìbéèrè, a sì ní bí ìṣẹ́jú mélòó kan kí abala yìí tó kásẹ̀ nílẹ̀. Any question for me? Ìgbà la máa padà wá o. Aago kan lọ́dọ̀ ti yín ní Amẹ́ríkà ń bẹ̀. Ok, aago kan. Bẹ́ẹ̀ ni. 30 minutes lọ fẹ́ fún wa yẹn. No, ẹ ṣì wà hàn ń sìn yín, àwọn ọmọ sì lè bára wọn sọ̀rọ̀, wọ́n sì lè bára yín sọ̀rọ̀. You can interact with one another. Feel free to interact with one another. Ẹ bára yín sọ̀rọ̀. Yorùbá ní kẹ́ fi bára yín sọ̀rọ̀ o. Ṣé mọ̀ pé a ti ní àwọn akẹ́kọ̀ọ́ tuntun, ìyẹn àwọn dòsùnmú, wọ́n ti dá orúkọ wọn fún yín. A ní Olúwa nífẹ̀ẹ́ mi, ìfẹ́ Olúwa kìí tán, Olúwa yọ̀ mí fẹ́, àti ẹni ìfẹ́ Olúwa. So ẹ gbìyànjú láti bára yín sọ̀rọ̀. Olúwa nífẹ̀ẹ́ mi, ìfẹ́ Olúwa kìí tán, Olúwa yọ̀ mí fẹ́, àti ẹni ìfẹ́ Olúwa. Láti Amẹ́ríkà náà làwọn náà ti darapọ̀ mọ́ wa. Okay. Ó yẹ máa bára yín sọ̀rọ̀, olùkọ́ dìde nìyẹn o. Èmi náà mo fẹ́ lọ wá nǹkan jẹ. Ṣé gbọ́ ẹ mọ̀ túmọ̀ nǹkan tí mo sọ? Bẹ́ẹ̀ni sà. Mo fẹ́ lọ wá nǹkan jẹ, ẹ mọ̀ ìtumọ̀ nǹkan tí mo sọ yẹn? Bẹ́ẹ̀ni sà. Mo ń gbọ́ yín. Olùkọ́. Mo ń gbọ́ yín. Ṣé wọ́n wà ní break nsìn ni? Bẹ́ẹ̀ ni sà. Títí di aago kan lọ́dọ̀ yín, wọ́n á padà. Ṣùgbọ́n tó bá wù wọ́n kó sì dúró bára wọn sọ̀rọ̀ nsìn kó tó dìgbà yẹn o. Wọ́n dẹ̀ lè fi yẹn máa yẹ nǹkan tó ń yẹ̀ wò, àwọn nǹkan tí a ti kọ́ wọn kán yẹ̀ wò kó tó dìgbà yẹn, wọ́n ní àǹfààní. Síta. Ó ti gbàgbé ṣeun. Ẹnìfẹ́. Sọ pé fìlà mi dà. Fìlà mi dà. Fìlà. Fìlà Mi dà. mi dà. Gbọ́kọ̀ no, kò gbọ́kọ̀ tó sọ̀rọ̀ nínú ara ẹ̀ tó sọ pé ẹni mo bá wà jẹ pàtó ìyá àmọ́ tó wà tó gbé síta o lè fẹ́ sọ̀rọ̀ sí òun sọ̀rọ̀ jù sínú. Yes. Ẹ ló ṣeun kí wọ́n ń ṣe. Ṣeun ní kí ni wọ́n ń ṣe? Kí ni wọ́n ṣe ṣeun? Sọ Yorùbá. I'm doing Yoruba, yes. Sọ Yorùbá. Sọ Yorùbá. Good morning. Sọ pé kí. Mo do Yoruba, yes. Mo ń ṣe. Mo ṣe Yoruba, yes. Wọ́n ń dùn ni. This? Eh? Maybe done doing that. No, I ti ṣetán.
Wọ́n ṣé wọ́n draw nǹkan ni ṣeun? Ṣé wọ́n yá nǹkan ni ṣeun? Kí ló Karim Farida? Ó ti ṣe tán. Yoruba. Subscribe now.